àṣírí tí mo sọ yìí, àwọn àṣírí kan bẹ nípa ọmọ omi tí mo fẹ́ sọ. Ṣé gbogbo ẹni tí ẹ fẹ́ ọmọ omi ẹ̀sùn ọmọ? Tó o bá fi ìyà jẹ ọmọ omi, ìgbà míì ọmọ omi á lè jókòó á máa sọ ẹkún. Bó bá ṣe ń sọ ẹkún yẹn, torí ìwọ tó fìyà jẹ yẹn, àwọn ẹlẹgbẹ́ rẹ̀ táwọn sí kápọ̀sì má sì sùn wọn máa bí wípé kí ló ṣe ẹ́, kí ló fi ṣe ẹ́, kí ló ṣe fún ẹ, kí ló ṣe fún ọ. Tó bá sọ pé àbí ẹ̀rẹ̀ wo ó má fìyà jẹ mí náà ni, ó má ṣe báyìí fún mi. Sórí àwọn kápọ̀sì ẹ̀ wọ́n bá dìde wọ́n máa gbèjà ẹ̀. Ìyẹn ní ìdí tí ẹlòmíì fi máa rí pé tóun bá fi ìyà jẹ ọmọ omi, á rí pé òun jẹ ìyà lójú ẹsẹ̀. Ṣé ní àwọn àṣírí kan wà tó jẹ́ wípé tó o bá ti mọ̀ á dàbí ẹni wípé o ò mọ nǹkan tó ṣe. Tẹ́ ẹ bá ní ọmọ omi tí èèyàn fi ìyà jẹ tó lè lọ scot-free, irú ọmọ omi bẹ́ẹ̀, nọ́mbà 1 kì í borí rẹ̀ dédé, nọ́mbà 2 kì í ṣe èso olùkọ́ ṣe ẹ̀kọ́ ṣe, nọ́mbà 3 ó sì máa ń jẹ èèwọ̀. Tí ọmọ omi bá ti pa ohun mẹ́tẹ̀ẹ̀ta kí mo sọ yìí, tó bá ti pa mọ́ before one and all, á rí pé kò sí ẹni tó lè fìyà jẹ tó máa lọ scot-free. Á rí pé àwọn nǹkan máa lọ dédé. Ọmọ omi kì í ráàmù, ọmọ omi kì í jẹ̀yà, ọmọ omi à kì í fìyà jẹ. A máa ń kẹ́ ọmọ omi ni. Tẹ́ bá ní ọmọ omi tí wọ́n fi ìyà jẹ, ọmọ mẹ́ta tí mo kà yẹn, ó ti ṣe ẹgbọ́n mi dáadáa. Àwọn tó yẹ kó mọ̀ tó mọ̀, ó lè fi ayé sínú òun. Gbogbo ẹ̀yin ọmọ omi tí ó bá lọ ṣe ìyapa pẹ̀lú ọkọ ọ̀run àti ayé ọ̀run ẹ̀, ó lè fa kí ìyà àìmọ̀dí kó máa jẹ àkókò máa jẹ ọkọ ẹ̀. Ẹgbọ́n tí mo sọ yìí dáadáa, orúkọ tèmi kò ní kó padà, bàbá àṣírí rà wò. Nọ́mbà tèmi kò sì ní kó padà, 080543629. Ṣé bí àṣírí ká sọ yìí, ohun tó yẹ kó mọ̀ tó fìyà jẹ ni. Sórí bí ọmọ omi tó bá ti ṣàkóso tí mo sọ yìí, a máa kóyà jẹ ọmọ ẹ̀, a sì kóyà jẹ ọkọ ẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yìí, gbogbo èyí tẹ̀sí jẹ́ ọmọ omi. Bẹ́ẹ̀ bá bí gbogbo ọmọ mi yìí náà, gbogbo ọmọ yìí náà, ọmọ mi ni wọ́n. Ìkókó ọmọ torí tó bá ti gbọ́, òun ni ó lè jẹ́ kó wòjà. Òun ló ní yẹ kó dàbí olóògùn àná. Òun ló ní dàbí pé kó gbogbo ìwọlé wọn gbogbo òun jà.